But Sam, nǹkan tó important sí wa láti torí ẹ̀ pé yín. Ìbádẹ́ lè ṣe fún wa. Owó tá a máa fún yín in the next 6 months. Tí lè ná tán. Ẹ wo bíbá iṣẹ́ máa ń gbọ́ mọ́. Wọ́n gbọ́ mọ́. Báwo lè lọ́mọ gidi? Nǹkan ètùtù yín á jẹ́ fún yín o. Wọ́n ní 10 minutes péré. Ìṣẹ́jú 10 tẹ́ ẹ bá ti ṣe tán. Ẹ̀yin olórí burúkú mi ò sọ̀rọ̀ lọ́wọ́ ni mi ò ṣàdúrà mọ́. Ṣé ní pé ẹ̀nógó ìrísí kọ́ndíṣọ́n lọ́jọ́ ni? Ẹjẹ́ àbúrò mi ló máa jẹ́ kí ló tún mi lè pè ẹ̀nógó ṣọ́ọ̀gùn ni. Ǹgbà tẹ́yìn pè mí dógó kí lẹ́yìn. Wọ́n fẹ́ mi wé o, èmi nígbàsẹ́ o. Ẹ gbà mí, ẹjọ́ torí ọ̀nà ẹ̀yìn tèmi, mọ́tò yìí ti di mélòó báyìí? Ó ti di 5. Ilé dé! Ilé!